Yorùbá Creative Legend Award lábẹ́ adarí wọn Olóyè Akin Williams Double Chief àti igbákejì adarí Dáre Olùsàn pẹ̀lú gbogbo àwọn lóòkọ̀-lóòkọ̀ àwọn lẹ́ẹ̀kan-lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ ọ̀hún bíi bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Sàlíù Adétúnjí tí wọ́n jẹ́ live patron fún ẹgbẹ́ Yorùbá Creative Legend Award àti bàbá wa Olóyè Akin Àlàbí ẹ̀kẹfà Olúbàdàn tí wọ́n jẹ́ second live patron bàbá wa Prof John Ọláoyè Abíóyè live patron Mọ́gàjí Moshood Bọ́lágadé Akéré táwọn náà jẹ́ grand patron àti ìyá wa Ìyálọ́jà general ìyá wa Fọláṣadé Tinubu Òjó pẹ̀lú ìyá wa Olórí Olúwatóyìn Adéwùsì ambassador Dr. Adéwálé Àyùbá ambassador Olórí Àjọkẹ́ Adé Ọlánìpẹ̀kun ambassador ìyá wa Ọlánìkẹ́ Fẹlà ambassador àti gbogbo ilé-iṣẹ́ rédíò Kings FM lórílẹ̀‐èdè Nàìjíríà Naija FM ní UK The Africa Portal ní South Africa Afritage TV ní Pretoria àti gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò yìí ń bá grand live patron wọn yọ̀ ìyẹn ààrẹ Ìbà Gani Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá fún ayẹyẹ ọjọ́ ìbí wọn tí wọ́n ń ṣe lóde tòní pé ẹ̀mí wọn ó gùn lókè èèpẹ̀ iwájú lòjúgùn ń gbé òjòjò èé ṣòwò òjòjò èé ṣẹlẹ̀ kókókó làrọ̀ tá a lè ẹ̀mí wọn ó gùn nínú àlàáfíà ìfọ̀kànbalẹ̀ wọn ò ní rọrùn gbé sọnù bí kèé ṣe bí ọmọ o Ìbà Gani Adams ṣe bí wọ́n lọ́mọ arigidi kò rọrùn gbàgbà ọmọ àkàrà dídí tí ń gbọ́mọ̀ ọ̀pọ̀n lọ́jà arigidi òkìtì bọ̀rọ̀ ọmọ òṣùwọ̀n jáyà rẹ̀ ọmọ òdára ńlẹ̀ dára lórí ẹṣin ọmọ aláyà àkìbọn ìbọn rèé ẹ̀tùrẹ́ ọmọkùnrin dà ọmọ ẹkú àdìmúlà ọkùnrin gbangba abóògùn gbangba láyà ọmọ olókè kan àdídó ọmọ olókè méjì tákọtábo ọmọ olómi méjì ọ̀kan mímu ọ̀kan èmu ọmọ onígbò mọ́wọ̀mọ́wọ̀ ọmọ olómi akọ́ta tí ń gbé tẹrú tọmọ ìgè àdùnbí agbólẹ́nu bí àgogo ọmọ onígbà ìràwọ̀ ọmọ bí ìyá lè kú ó kú ọmọ bí bàbá lè lọ mọ́ ọ lọ ìgboro bí ìyá ojú bàbá ẹ̀ ní rò ohun àdùnbí ó jẹ kì í wọ́n o elégédé ń bẹ lóko gbọ̀rọ̀ ń bẹ láàtàn ẹni sì bẹ̀gẹ̀ ń ṣẹ́ ara ẹ̀ ló bẹ̀ ń ṣẹ́ Ààrẹ Ọ̀nà